A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa. Ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣe ọjọ́ ajé Monday ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2025. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà, Sẹ́nẹ́tọ̀ Bashir Ajíbọ́lá Oman ló ti tẹnumọ́ wípé lọ́wọ́ tá a wà yìí kò tíì sí àga tó ṣí sílẹ̀ nílé ìjọba nílùú Àbújá, pàápàá jù nílé ààrẹ lábẹ́ àpáta agbára lọ́hùn-ún lọ́dún 2027 síwájú sí. Bashir Ajíbọ́lá èyí tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan èyí tó wáyé nílùú Ìlọrin lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, níbi ayẹyẹ ètò ọ̀hún ìrónilágbára àti fífi owó tùlùtùlù ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka ètò ọ̀gbìn, ètò ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC èyí tó wá láti ṣojú gbọ̀ngbọ̀n ìpínlẹ̀ Kwara èyí tó gbé kalẹ̀ lópin ọ̀sẹ̀ èyí tó kọjá. Níbi ìrónilágbára náà ni Ajíbọ́lá ti tẹnumọ́ wípé tí wọ́n bá wò dáadáa, wọ́n rí wípé ètò ìṣèjọba ààrẹ Tinubu ó mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí, ó wá rọ gbogbo àwọn èyí tí wọ́n kópa níbi àǹfààní tí wọ́n jẹ àǹfààní ètò náà, èyí tí ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC èyí tó wá láti gbọ̀ngbọ̀n ìpínlẹ̀ Kwara, eyín Saliu Mustapha tó gbé kalẹ̀. Ajíbọ́lá wá rọ gbogbo wọn láti súgbà ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 kí wọ́n lè ṣe àtìlẹ́yìn fún èyí tí ó jáwé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní ó dá òun lójú wípé dídùn lọ́sàn yóò so pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí, wọn yóò padà gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípa àgbékalẹ̀ àwọn ètò rẹ̀ èyí tí ó bẹ̀rẹ̀ sí ní máa so èso rere fún mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Labour Congress NLC, ni wọ́n ti ń sọ wípé bí ìjọba àpapọ̀ lẹ̀ yìí àti ilé iṣẹ́ ọba èyí tó ń rí sí ọ̀rọ̀ mọ̀nàmọ́ná bá kọ̀ jálẹ̀ láti tètè yí padà lórí ìpinnu èyí tí wọ́n fẹ́ fi kún sísan àwọn owó iná èyí tí wọ́n ní wọn yóò ṣe àfikún rẹ̀, á jẹ́ wípé wọn yóò rí pípọ́n ojú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ èyí tó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n gbọ́ wípé ìjọba àpapọ̀ lẹ̀wà àti ilé iṣẹ́ mọ̀nàmọ́ná NEC wọ́n fẹ́ ṣe àfikún owó iná sí àwọn ìpele àwọn igun tó ń san owó iná. Àwọn tí wọ́n ń bẹ ní band A, band B àti band C, wọn yóò fi kún owó iná wọn. Lẹ́gbẹ́ òṣìṣẹ́ wòye wípé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn mẹ̀kúnnù wọn ò lè máa san owó ohun tí wọn ò jẹ. Nípa ìdí èyí, kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè yí padà lórí ìpinnu wọn. Bí bẹ́ẹ̀ kọ́, wọn yóò ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì. Wọ́n ṣe àpèjúwe owó iná náà bí ẹni ń san owó òkùnkùn ni, kì í ṣe owó ìmọ́lẹ̀. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní àwọn ọmọlẹ̀ yìí sì rèé, wọn ò lè tẹ̀síwájú láti máa san owó òkùnkùn nítorí gbogbo owó iná ọ̀hún tí wọ́n ṣe àfikún rẹ̀. Wọn ò rí àyípadà rere kankan èyí tó dé bá ẹ̀ka iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá ní ìjọba àpapọ̀ lẹ̀ yìí ń láti tètè gbé ìgbésẹ̀ ní kíákíá kí wọ́n lè wá gbogbo ọ̀nà láti yí padà, kí wọ́n sì rí dájú wípé iná ọba ó wà ní títàn láti ṣe ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó lè múnádóko sí i. Gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti sọ, wọ́n ní bí ìjọba àpapọ̀ bá wá ní àwọn yóò kọ̀ jálẹ̀ láti ṣe àfikún sí owó iná tí wọ́n yóò máa san, á jẹ́ wípé ìwọ́de èyí tí yóò mì ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tí yóò mì lògbòlògbò, òun ni àwọn yóò gùn lé tó ń ti mùtúmùwà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ajìjàǹgbarajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn èyí tó tún jẹ́ ọ̀kan nínú àwọn agbẹjọ́rò lórílẹ̀-èdè wa Nàìjíríà, Délé Fárótìmí,
òun mà ló ti sọ̀rọ̀ jáde wípé lórí gbólóhùn asọ̀ èyí tó wáyé o láàrin Délé Fárótìmí àti ààrẹ Afẹ́ Babalọ́lá ó ní ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjà èyí tá máa yọ pọ́npọ́ kùmọ̀ tàbí ìkúùkù tira ni bí kò ṣe ìjà fún ọ̀rọ̀ òfin àti bíbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọ ènìyàn òun ni ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí. Fárótìmí èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ kan wá lẹ́nu wò lórí ètò wípé lọ́wọ́ yìí o bó bá ní àǹfààní láti pàdé ààrẹ Afẹ́ Babalọ́lá kí lohun tí yóò ṣe. Fárótìmí ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òdodo ọmọ Yorùbá àtàtà èyí tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ó ní òun yóò bu ọlá ọ̀wọ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ fún ààrẹ Afẹ́ Babalọ́lá. ó ní lẹ́yìn náà òun yóò sì rí dájú pé òun kí wọn lọ́nà ti Yorùbá àti ti ọmọlúàbí o. ó ní ṣùgbọ́n lórí ọ̀rọ̀ èyí tí wọ́n fi ọlọ́pàá gbé òun láti odidi ìlú Èkìtì wá sí ìpínlẹ̀ Èkó láti wá fi ọlọ́pàá gbé òun lórí ọ̀rọ̀ àti àkíyèsí tó ń pè ààrẹ Afẹ́ Babalọ́lá sí lórí ọ̀rọ̀ òfin. ó ní òun ò tí ì lè sọ pàtó ohun tóun sọ tó burú jáyì èyí tó fà á tóun fi wà ní àhámọ́ fódìdí ọjọ́ 21 o. Délé Fárótìmí èyí tó ní láti odidi ìpínlẹ̀ Èkìtì àwọn ọlọ́pàá wọ́n sì la odidi bí ìpínlẹ̀ 5 kọjá láti wá gbé òun bíi ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi wọ ìpínlẹ̀ Èkó láti wá fi ọwọ́ òfin gbé òun. ó ní lórí ọ̀rọ̀ èyí tí wọ́n fà yìí ó ní òun ò tí ì kó idà agbára wá sílẹ̀ bí kò ṣe wípé òun bu ọlá ọ̀wọ̀ fún àwọn orí adé pàápàá jù Ọọ̀ni Ilé Ifẹ̀ àti àwọn àgbààgbà tó fi mọ́ àwọn orí adé nílẹ̀ Yorùbá èyí tí wọ́n dìde sí ọ̀rọ̀ náà. ó lóun dúpẹ́ lọ́wọ́ wọn fún akitiyan àti ìfọmọ ènìyàn ṣe. ó lámọ́ o láàrin òun àti Afẹ́ Babalọ́lá ó ní kò tí ì parí o ìjà òfin àti ìjà fún ẹ̀tọ́ ẹni ó ṣì wà láàrin àwọn méjèèjì. ọ̀kan nínú àwọn ọmọ agùnbánirọ̀ ilẹ̀ wa Nàìjíríà Rafiat Lawal eléyìí tí àwọn ajínigbé o tí wọ́n jí gbé ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá lásìkò tí ọmọdébìnrin ọ̀hún tó rìnrìn àjò èyí tí wọ́n dẹ́bu ìrìn àjò náà lójú òpópónà márosẹ̀ Benin sí Ọ̀rẹ́ lásìkò tí ọmọ ọ̀hún bọ̀ láti ìpínlẹ̀ Ẹdó lọ́hùn tó ń lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lọ rèé ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí agùnbánirọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ibi wọ́n gbé lọ. báyìí ọmọ ọ̀hún tó ti gba ìtúsílẹ̀ kúrò lákàkà àwọn ajínigbé eyín lọ́jọ́ sátidé àbámẹ́ta èyí tó kọjá yìí lẹ́yìn tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n san mílíọ̀nù kan náírà ó lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 1.1 million naira èyí tí wọ́n san kí wọ́n tó lè fi Rafiat Lawal sílẹ̀. ọmọ ọ̀hún ṣàlàyé ohun ojú yẹ̀ rí o lákàkà àwọn ajínigbé. ó ní ọ̀kan nínú wọn ló dúnkòkò mọ́ òun wípé bí àwọn mọ̀lẹ́bí òun bá kọ̀ láti sanwó ọ̀hún wọn nípa òun ṣùgbọ́n àwọn yóò mú òun lọ sí ìpínlẹ̀ Sokoto tí wọn yóò sì fẹ́ òun ní ṣùlọ́kà ń bẹ̀. ó ní ọ̀kan tún nínú àwọn ajínigbé náà ló tún gba ẹ̀wù agùnbánirọ̀ òun tó wọ̀ ọ́ tó sì ń bẹ́ orí fún òun gẹ́gẹ́ bí agùnbánirọ̀. ó ní púpọ̀ oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí òun ṣùgbọ́n belenja tó ṣẹlẹ̀ sí òun yìí ó kó ìbẹ̀rù bojo bá òun. ó lámọ̀ òun dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run wípé orí kóun yọ kúrò lákàkà àwọn ajínigbé ọ̀hún gẹ́gẹ́ bí Rafiat Lawal bó ti sọ ọ̀rọ̀ náà lẹ́yìn tó ń ṣàlàyé ohun ojú rẹ̀ rí. ó ní ajá tó wọlé ẹkùn tó bọ̀ ni ó yẹ ká kíkú iṣẹ́ kí wọ́n sì kíkú oríire. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. orúkọ mi ni ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, Florence Ọ̀tẹ́dọ́là èyí tí gbogbo èèyàn mọ̀ sí DJ Cuppy, ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà oníṣòwò ní Fẹ́mi Ọ̀tẹ́dọ́là, òun mà ló dúpẹ́ fún Ọlọ́run tó sì sọ ọ̀rọ̀ kan jáde o léyìí tó padà mú orin ọpẹ́ sí ní ẹnu. Ó ní bí wọ́n bá bi òun ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lásìkò tóun ṣẹ̀ ń dàgbà bọ̀ nínú ayé wípé ǹjẹ́ inú ẹbí tóun ti jáde ṣé olówó ni wọ́n tàbí ọlọ́rọ̀ àbí wọ́n ń gbìyànjú láti tiraka jíjẹ mímu ni. Ó ní òun yóò sọ fún ọ wípé ọmọ mẹ̀kúnnù pátápátá lòun látàrí wípé òun ò mọ̀ wípé lótìtọ́ àti lódodo ló jẹ́ wípé ìdílé olówó pọ́nbélé ni òun ti jáde wá o. DJ Cuppy èyí tó sọ ọ̀rọ̀ náà lásìkò èyí tó ń fi ìdùnnú ayọ̀ tó fi hàn lórí ọ̀rọ̀ èyí tó fi sórí ìkànnì ayélujára ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìṣubú ẹ̀dá òun kọ́ ló pinrin àjò ẹ̀dá o. Ó ní ohun tó ń bà òun lẹ́rù tó ń fi òun nílọ́kọlọ́kàn ìpòrúurú ọkàn òun ni gbòógì ọ̀kan nínú àwọn àdúrà ètí ènìyàn kan tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Ó ní ìgbà tóun ṣe ń dàgbà bọ̀ òun ò mọ̀ pé ìdílé olówó lòun ti jáde wá. Ọlọ́lá ọlọ́rọ̀ ni bàbá tó bí òun lọ́mọ àti màmá tó bí òun lọ́mọ o. Ó lámọ̀ láìpẹ́ yìí lòun ṣẹ̀ mọ̀ wípé ìdílé olówó lòun ti jáde wá. Ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún gbà á ládùúrà wípé kí Ọlọ́run ọba kó má kọ ìdí àìmọ́ṣe sí bàbá àti àwọn ẹbí òun tó fi mọ́ òun tìká lára òun. Gẹ́gẹ́ bí DJ Cuppy bó ti fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì Instagram rẹ̀ lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí tó ń ti àwòrán bàbá rẹ̀ tí ṣe Fẹ́mi Ọ̀tẹ́dọ́là. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì nílé iṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online TV. Mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.